Assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuh. Aláfíà Ọlọ́run àánú Ọlọ́run. Oore àjẹjẹ tán Ọlọ́run ọba kí ó máa bá èmi àti yín kó máa bá wa gbé Allahumma àmín. Àwọn bàbá wa méjèèjì tí ó wà lójú fọ́nrán mi yìí, mo bẹ̀ Ọlọ́run ọba Allah fún wọn. Kí Ọlọ́run bá ṣe ìbá ṣe àlékún àláfíà ara àti ìmọ̀nà tó tọ́ fún àwọn bàbá wa méjèèjì náà. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Naam. Ṣẹ́rí àwọn bàbá méjì yìí, òun ni fọ́nrán mi dálé lórí ní àsìkò yìí. Mo fẹ́ sáré analyze àwọn nǹkan kankan ni. Ṣẹ́rí nǹkan tí mo sì fẹ́ analyze yẹn, fídíò méjèèjì ni máa play. Ẹ jẹ́ ká jọ kọ́kọ́ wo alákọ̀ọ́kọ́. Bismillah. Àwọn ọmọ àlè tọmọ àlè tọ́ Mùdírù lẹ́yìn sọ̀rọ̀ sí ẹ wọnú mọ́ríkàzì wá ẹ lùlù wọlé wọ́n ń kírun lọ́wọ́ jámíà níbí ó ti kúrò ní pẹ́sánọ́wì wọ́n wà ní kíláàsì wọ́n ń gba ẹ̀kọ́ lọ́wọ́ nínú jámíà Mùdírù ń sùn wọ́n ti jíṣẹ́ fún yín pé Mùdírù ń sùn ẹ wá lùlù wọlé nǹkan mẹ́ta lẹ dàrú ẹ da irun tó ń kí ẹ dàrú lẹ́kṣọ̀ tó ń gbà ẹ dàrú ìsinmi bàbá tó ń sinmi ẹ dàrú àwa kọ́ṣọ́ yín ya wèrè ẹ̀yin kọ́ ni wèrè ẹni tó tọ́ yín tàbá wa rẹ́ nìkan nínú àfa tó mú nǹkan láyè yìí tọmọ ẹ jókòó ń bì kan tó ń fèsì fún Mùdírù ọmọ àlè mọ́ríkàsì ni bàbá ẹ̀ èmi mo sọ ìyá bàtàn azadi sàtò mọ́ríkàsì bàbá Mùdírù sọ̀rọ̀ ó wá ní onímọ̀ ó wá jọ bàbá ẹ̀ kéwú láyè yìí bí kò ń fèsì fún Mùdírù bàbá ẹ̀ wà bẹ́ẹ̀ ìwọ kọ́ lọ́mọ àlè bàbá ẹ̀ lọ́mọ àlè tàbá ara ọmọ mọ́ríkàsì kan tó kéwú láyè yìí tó gba ṣahada sheikh mọ́ríkàsì ṣahada mọ́ríkàsì tó fi ń jẹ́ èèyàn tí Mùdírù wá sọ̀rọ̀ tó lóun tún Mùdírù ṣe. Naam, gbogbo wa la ti gbọ́ bí àáfàá ṣe sọ̀rọ̀. Àáfàá sọ̀rọ̀ pẹ̀lú ìtara. Wọ́n sọ̀rọ̀ pẹ̀lú ara gbígbóná. Ṣé mọ̀ pé submission àáfàá òun gangan ni ọ̀rọ̀ tí àáfàá fẹ́ sọ. Wọ́n lùlù wọlé. Wọ́n ń kírun lọ́wọ́. Bàbá ń sùn. Jamia environment. Òun ni ibi. Gbogbo ìyẹn kọ́ ni bone of contention kan tí àáfàá fẹ́ sọ. Ṣùgbọ́n bàbá tí wọ́n lùlù tẹ̀lé wọlé, bàbá yẹn ní ọmọ kan tó wà níbì kan tó wá ń fèsì fún èèyàn kan níbì kan. Ọmọ tó wá ń fèsì, ẹni tá à ń fèsì fún yẹn, òun làáfàá ṣe wá ń dára. Ẹ̀ẹ́dẹ̀ rí wípé mo fẹ́ kí a wo nǹkan kankan. Ẹ má jẹ́ ká torí wípé èèyàn kan ṣe nǹkan tí ò dáa ká má sọ quality. Ṣé ẹ rí pé àáfàá tó ń sọ̀rọ̀, ẹ rí pé àáfàá tó wà fókà dáadáa ni. Ẹnu wọn dá ṣáká nínú ọ̀rọ̀. Wọ́n ní ìgboyà. Ọ̀rọ̀ tí gbogbo èèyàn ò lè sọ. Àwọn ni wọ́n mú microphone tí wọ́n sọ. Wọ́n sọ ọ́ lójú bàbá yẹn. Wọ́n tún lọ síbi occasion kan, wọ́n tún lọ repeat ọ̀rọ̀ yẹn. Ṣé mọ̀ tó ń ṣe àáfàá? Ẹ má blame àáfàá. Bẹ́ẹ̀ni. Ṣé rí àáfàá yẹn need help? Ṣé nígbà míì èèyàn kì í mọ̀ wípé òun need help not until ìgbà tó bá dọ̀dọ̀ àwọn professional. Ṣé mọ̀ wípé àáfàá sọ wípé Jamia ní ibi ó ti kúrò ní Sanawi. Bọ́ ẹjọ́ torí Ọlọ́run ẹ̀yin onímọ̀ ni mò ń bá sọ̀rọ̀ lásìkò yìí. Ibi tá a bá pè ní university environment níbo ni? Lọ́dọ̀ àwọn oníkéwú wọ́n ní bi'atu lit-tafkir wal-bahth 'an al-haqiqa. Ibi tó ṣe wípé ibi tí a ti ń ronú jinlẹ̀, ibi tí a ti ń ní discussion tó ní agbára, ibi tó ṣe wípé a ti ń ṣe research tó ní agbára, ibi tó ṣe wípé a ti máa ń criticize àwọn nǹkan, òun náà ni ibi tí à ń pè ní university environment. Tí èèyàn bá wà ní university environment tó bá sọ pé Jamia ní ibi, tó wá sọ wípé èèyàn kan jókòó síbì kan, èèyàn kan sọ̀rọ̀, ẹni yẹn ń fún ẹni yẹn lésì, ṣàmọ̀ pé kò mọ̀ tó mọ nǹkan tó ń jẹ́ Jamia, kò mọ̀ tó mọ nǹkan tó ń jẹ́ university at all. Ṣé wá mọ nǹkan tí ó ń dààmú àáfàá tí mo sọ pé àáfàá need help? Òun ni wípé àáfàá wà ní ibì kan tó ń pè ní authoritarian space. Ṣé rí ẹni tó bá wà ní authoritarian space, irú ẹni bẹ́ẹ̀ tó ṣe pé authority kan ṣoṣo òun ló ń láti máa sọ̀rọ̀ tí gbogbo wa ń láti máa tẹ̀lé. Àwọn ẹni tó bá wà ńbẹ̀ tí wọn ò ní ọ̀nà àbáyọ láti lè yọ kúrò ńbẹ̀ yẹn, wọ́n máa ń ní àwọn psychological problem kan. Òun náà ni wípé ẹni tí ẹni yẹn bá sọ
wọ́n máa wà force láti máa tẹ̀lé. Wọn ò ní lè dá inú tiwọn rò, kódà tán bá dá inú tiwọn rò tó bá rí pé nǹkan yìí yàtọ̀, ṣùgbọ́n torí wípé wọn ò ní ọ̀nà míì àbí wọn ò lè yọ kúrò ní ibẹ̀ yẹn, àbí wọn ò rí ara wọn beyond ibi tí wọ́n wà yẹn. Àwọn tó bá wà ní authoritarian space yẹn, irú wọn náà máa ń behave bẹ́ẹ̀ yẹn. Help tí àáfàá ní ìdí ni pé tó bá ṣe wípé àáfàá ní àwọn èèyàn outside ibi tí àáfàá wà yìí, ẹ pé àáfàá yẹn. Ṣé rí, kì í ṣe gbogbo ẹni tó mu gbó, kì í ṣe gbogbo ẹni tó mu ọtí, kì í ṣe gbogbo ẹni tó ní anger issue, kì í ṣe gbogbo àwọn ìwọ̀n yẹn nìkan la máa ń mú lọ sí rehabilitation center o, lọ sí rehab o. Ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yẹ kó discover rẹ̀ tí ò mọ bí òun ṣe rí, tí ò mọ̀ wípé òun fúnra ara òun authority ni òun, ṣùgbọ́n tó wá jẹ́ wípé ó fi rẹ̀ sí authoritarian space tí ò lè dá inú rò, irú wọ́n ní ìdí láti mú wọn lọ sí rehabilitation center láti lọ tún ọpọlọ wọn ṣe kí wọ́n lè mọ̀ wípé ibi tá a bá pè ní jamia, ibi tí a ti máa ní different opinion ni. Torí náà gbogbo ẹ̀yin tí ẹ̀ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ tí àáfàá sọ, ṣé ẹ rí àkọ́kọ́ ni wípé àwọn èèyàn kan wà tí èèyàn bá bú irú wọn, ẹni tó bá bú irú àwọn ẹni wọ̀nyẹn, ẹ jẹ́ ká kọ́kọ́ wo ẹni tọ̀hún. Ṣé ẹ rí, mo sọ lẹ́ẹ̀kan yẹn, mo ní ẹni tó bá wà ní authoritarian space, wọn kì í máa ronú nípa consequences. Nítorí pé authority kan ṣoṣo tó ń guide wọn yẹn, òun náà máa fi pé òun náà ni òun lágbára wà lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ tó máa yé yín. Olóṣèlú tí gọ́vnà kan àbí president kan tó bá wà lórí ìjọba, àwọn supporters wọn tó bá dúró, kò sẹ́ni tí wọ́n lè bú. Ṣé ẹ rí gọ́vnà fúnra rẹ̀ kò ní dárúkọ opposition ẹ̀ kankan, kò ní bú, kò ní ṣépè fún, ó lè máa sọ pé àwa là ń ṣe, àwọn ti bí. Ṣùgbọ́n àwọn supporters tán rí i gẹ́gẹ́ bí ìgbà pé ihun tí àwọn lè fi rójú re gọ́fúnà àbí ihun táwọn lè fi rójú re president, òun ni káwọn attack direct. Irú wọn kì í máa ronú consequences. Wọ́n ti gbàgbé wípé ẹni tó wà lórí síìtì yẹn ó ní iye ọjọ́ tó máa lò, ó ní iye ìgbà tó máa lò, ó ní iye àsìkò tó máa lò. Tó bá ti lo àsìkò yẹn tán, ó ti tán, likule ajalin kitabu. Gbogbo ohun tá a bá fẹ́ ṣe láyé pátápátá lọ́lọ́run bá ti kọ́ lẹ̀. So ẹnikẹ́ni tí ò bá ronú nípa consequences tó wà ní authoritarian environment or space, irú ẹni bẹ́ẹ̀ ó ní ìdí ká mọ́ lọ sí rehabilitation center. Kọ́ lọ rehab ọpọlọ ẹ̀, kọ́ lọ tún ọpọlọ ẹ̀ ṣe. Ìyẹn fún àfáà títa kọ́kọ́. Ṣé ẹ rí tẹ́lẹ̀ kejì? Ẹ jẹ́ ká jọ sáré túbọ̀ fídíò àáfàá ẹlẹ́ẹ̀kejì. Bismillah. Irú rẹ̀ ní màá wá dá lóhùn. Ṣé nítorí tí mò ń já láti fáwọn nǹkan tí wọ́n mọ iye Ọlọ́run tẹ́lẹ̀? Mo ní sẹ́rù yìí ní màá wá dá lóhùn. Kọ̀ bá àwé láwọn ní kí láwọn ní rẹ̀ fẹ́ tó gbogbo tẹ́ǹtì tí wọ́n ta síbí. Èmi èé sẹ́gbẹ́ rẹ̀ lọ́jọ́ orí. Èmi èé wá sẹ́gbẹ́ rẹ̀ níbi mímọ́ àti jíjáde sáyé. Mo ní kò nídìí kí n dá lóhùn. Àwọn àkọ́kọ́ tí wọ́n jẹ́ ẹni tá a lè sọ pé wọ́n promote wa, wọ́n ṣe producer wa, bàbá wa yìí ni. Náà ṣe ẹ ti rí ọ̀sọ̀ tí àfáà ẹlẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ Imam Shafi'i rahimahullahu ta'ala, òun ni ọ̀rọ̀ tí àfáà ẹlẹ́ẹ̀kejì. Ọ̀rọ̀ tàfáà ẹlẹ́ẹ̀kejì. Imam Shafi'i rahimahullahu ta'ala sọ pé law kana lil-mar'i 99 مناقبة وزالت واحدة لتركوا كل المناقب واشتغلوا بزالت. Ó ní tí èèyàn bá ní dáadáa 99 tó ṣe fún èèyàn kan tó ṣe dáadáa 99, ó wá ṣe mistake ní ẹyọ kan ṣoṣo. Imam Shafi'i rahimahullah ta'ala, ó ní ọmọ èèyàn ó máa mọ̀ọ́mọ̀ gbàgbé 99, á wá pay attention sórí ẹyọ kan ṣoṣo yẹn, á wá bẹ̀rẹ̀ sí spread ẹ̀.
in tó ń ṣe àfa ẹlẹ́ẹ̀kejì nìyẹn. ṣe rí ọ̀pọ̀lọpọ̀ need help, ọ̀pọ̀lọpọ̀ wọ́n lack mentorship. òun ló fà á tó fi dàbí pé tẹ́ ẹ bá rí àwùjọ ọ̀pọ̀lọpọ̀ àfa ẹ mọ̀ wípé wọn ò civilize torí pé wọ́n lack mentorship. wọ́n lack mentorship púpọ̀. kò sí èèyàn tá a lè bá rìn láyé tá a lè bá rìn tí ò ní dáadáa àti ìkejì tó máa ṣe fún wa. Imam Shafi'i rahimahullah ta'ala ìyẹn ló fi ń sọ̀rọ̀ nípa pé ọmọ èèyàn kì í sábà máa ń ṣe déédéé. ẹni tó dúró tì ẹ́ nígbà tó ò lè rìn, ẹni tó dúró tì ẹ́ nígbà tó ò lè sọ, ẹni tó dúró tì ẹ́ nígbà tá yóò gbọ́ ẹ, ẹni tó dúró tì ẹ́ nígbà tá yóò mọ̀ ẹ́. ó wá ṣe mistake ẹyọ kan ṣo nítorí pé tá a bá bi àfa ẹlẹ́ẹ̀kejì tó sọ̀rọ̀ yìí á rí sọ wọ́n ṣe báyìí dáadáa tán ti ṣe ń kọ́, dáadáa tẹ́niyẹn ti ṣe ń kọ́. àti kíní àti kejì kí ni wọ́n need? wọ́n need rehabilitation center kan lọ rehab wọn. ẹ̀yin ìjọba ẹ má máa wo àwọn àfa báyìí, ẹ má fi pé ọ̀pọ̀lọpọ̀ ò gbádùn o, ọ̀pọ̀lọpọ̀ ò gbádùn o. ẹ set up committee tí ìjọba bá ṣe ẹ kó àwọn olóye onímọ̀ ẹ kó wọn síbẹ̀. tẹ́ ẹ bá ti rí àwọn tó ń ṣe gbogbo báyìí ẹ kó wọn síbẹ̀. wọ́n ní ìdí counseling, wọ́n ní ìdí rehab. ọ̀pọ̀lọpọ̀ ń bá tù nǹkan torí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń sọ̀rọ̀ tí ò bá kí ń ronú nípa consequences of nǹkan tó ń sọ nítorí ẹ̀yàn ọ̀la ẹni tó wọ́n ní ìdí help o. subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala mursalin alhamdulillahi rabbil alamin.